Àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV àwa làgbà. Wọ́n ní ìsọ̀rọ̀ sí nìgbésì ìsúnmọ́sí báyìí náà nìgbẹ́tẹ̀dà gbogbo ẹni tí bá ti ránṣẹ́ kíṣẹ́ ẹ bá ń sọ fún wọn pé kí wọ́n máa retí èsì kesi àtúkù dédé àkókò yìí ò nílé lóko lájò àti lẹ́yìn òdì àkó bí ojú ọjọ́ ṣe rí mo ṣe bẹ́ẹ̀ mo balẹ̀ gòdẹ̀ sórí àkọ́tún ètò ìtàn ọmọdé nínú àjàálẹ̀ tá ń bá bọ̀ àtúmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèmi. Ìrírí ayé TV àwa ni bàbá. Àní lẹ́yìn tí ọmọ bọ́yà awakọ̀ yìí ti fún Ọdẹ́bùnmi ní ọ̀nà àbáyọ láti jáde nínú àjàálẹ̀ yìí ṣé kinní yìí yan Ọdẹ́bùnmi àbí kò yìn kí ló ṣẹlẹ̀ lọ́gànjọ́ òru yìí ǹjẹ́ wọ́n ti ẹ̀rí yàrá ikú lè rí ẹ̀ṣẹ̀ wọ̀ ibi tá a dẹnu dúró sí wà lọ rèé àátúmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèmi. Ìrírí ayé TV àwa ni bàbá. Síwájú náà orúkọ tèmi ò tí ì yípadà Muhammadu Akówódé Babakóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1 máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ bóyá yín ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí ẹ wo ibi funfun tí wọ́n kọ sàbọ̀ ní èèyàn subscribe sí nísàlẹ̀ yìí tó bá tún kù níbẹ̀ ẹ tí ì darapọ̀ mọ́ wa nù ẹ bá wa tẹ̀ ní kété tẹ́ ẹ bá ti tẹ̀ kò ní sí bẹ̀ mọ́ ìgbà yẹn gangan lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ́ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò bí Ọdẹ́bùnmi àti ọ̀rẹ́bìnrin rẹ̀ nínú àjàálẹ̀ yìí ṣe gbéra ní ọ̀gànjọ́ òru kí ló ṣẹlẹ̀ mò ń bọ̀ mi tí ì dé. Ìrírí ayé TV àwa ni bàbá. Àní Ọdẹ́bùnmi ní bíṣẹ́ òpẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́ nígbà tó di ọ̀gànjọ́ òru yìí èmi àti ọmọbìnrin onítèmi yìí àfi ojú kan oorun rárá ta ló lorun òṣì ta ní sorun ìyà bó ṣe dé àjìn la bá gbéra sọ mo ṣaṣẹ́ yìí bí olóògùn ṣe ní kí n sà èèyàn oògùn tí ọmọ bọ́ yìí gbé fún mi pé kí n lò bí mo ṣe yọ ẹbù yìí jáde mo ní mo ṣe bá àwọn àgbà ìbà yín tó láyé níṣẹ́ ni ọmọbìnrin onítèmi yìí ń gbọ̀n pèpèpè ẹ̀rù burúkú sì ń bà á ẹ̀yin náà ti mọ àwọn obìnrin ní tiwọn bí mo ṣe sa iṣẹ́ yìí tán mo fẹ́ ẹbù yìí sínú atẹ́gùn gẹ́gẹ́ bí ọmọ bọ́ yìí ṣe sọ lẹ́yìn náà làwa méjèèjì bá dúró síbì kan torí ọmọ bọ́ yìí ní láàrin ìṣẹ́jú méje gbogbo àwọn ẹni tó wà nínú àjàálẹ̀ máa sùn lọ ni inú kọ̀rọ̀ yìí làwa méjèèjì dúró sí táwọn òye ọjọ́ yìí gan ni ọmọbìnrin yìí gbà yìí pé ewé ń jẹ́ bẹ́ẹ̀ lògùn sì wà láàrin ìṣẹ́jú márùn-ún níṣe ni gbogbo ilé dá páro mo ní oògùn tí ò jẹ́ ewé rẹ̀ ló kù kan mo sọ fún ọmọbìnrin yìí mo ní ó yá gbéra sọ mọ́ gbàgbé ìkìlọ̀ o bí mo bá ṣe gbé ẹsẹ̀ ní kíwọ náà mọ̀ gbé níṣe ni à ń rọra yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ lẹ́nu ọ̀nà ìyàrá ikú lè rí ẹ̀ṣẹ̀ yìí bí a ṣe dé ẹnu ọ̀nà ìyàrá ikú lè rí ẹ̀ṣẹ̀ yìí bí a ṣe gbé àwọn nǹkan tó wà lẹ́nu ọ̀nà ìyàrá yìí kúrò la bá rí àgàsọ̀ tó lọ sókè lóòótọ́ inú wa dùn ẹ̀bí mi lérè pé kí ló ṣẹlẹ̀ nínú yàrá yìí nǹkan bẹ nínú àjàálẹ̀. Ìrírí ayé TV àwa ni bàbá. Ọdẹ́bùnmi ní bí a ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbọ́ àgàsọ̀ yìí lọ sókè mo sọ fún onítèmi ìyẹn ọmọbìnrin yìí wípé kó jẹ́ kí n ṣíwájú ṣùgbọ́n ọmọbìnrin yìí kọ̀ ó ní rárá obìnrin lòun òun ò lè kẹ́yìn mo ní farabalẹ̀ ṣó mọ̀ wípé èmi ni màá gé kọ́kọ́rọ́ tó wà lẹ́nu ilẹ̀kùn lókè lọ́hùn jẹ́ kí mi ṣíwájú ṣùgbọ́n ọmọbìnrin onítèmi yìí kọ̀ jálẹ̀ yìí pé òun ò lè kẹ́yìn mo ní ó dà bọ́ síwájú ọmọbìnrin yìí bọ́ síwájú a bẹ̀rẹ̀ sí ní gbọ́ àgàsọ̀ yìí lọ sókè bá a ṣe ń gùn ún lọ bẹ́ẹ̀ ni ọmọbìnrin yìí ń gbọ̀n pìpìpì bí a ṣe gùn àgàsọ̀ yìí dókè mo bẹ̀rẹ̀ sí ní gé kọ́kọ́rọ́ yìí bí èmi ṣe ń gé kọ́kọ́rọ́ yìí bẹ́ẹ̀ ni ọmọbìnrin yìí ń wọ́n mi sí kó má bàa pariwo ṣùgbọ́n nígbà tá a máa fi gé kọ́kọ́rọ́ yìí bùṣe lóde gẹ̀gàn kò sẹ́ni tí ó gbọ́ gẹ̀gàn nínú sinimá àgbéléwò tí ò ní wojú tẹlifíṣàn rẹ̀ kí ló ṣẹlẹ̀ mò ń bọ̀ mi tí ì dé. Ìrírí ayé TV àwa ni bàbá. Àní Ọdẹ́bùnmi ní bí mo ṣe gé kọ́kọ́rọ́ yìí tán ni mo bá ní kí n yọ kọ́kọ́rọ́ yìí nínú irin yìí bí mo ṣe ń gbìyànjú àti yọ kọ́kọ́rọ́ yìí ni kọ́kọ́rọ́ yìí bá yẹ̀gẹ̀rẹ̀ lọ́wọ́ mi ló bá jábọ́ látòkè yìí lọ ìsàlẹ̀ lọ́hùn-ún gbà. èèmọ̀ dé tí ọmọ báyìí ti kìlọ̀ fún wa yín pé ká yàgò fún gbogbo nǹkan tó lè pariwo. Ọdẹ́bùnmi ní ariwo kọ́kọ́rọ́ yìí nísàlẹ̀ lọ́hùn-ún ló jẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwọn ẹ̀ṣọ́ méjì kan bá gbé ojú sókè ni wọ́n bá rí wa ránṣẹ́ níṣe ni ọmọbìnrin yìí bá káwọ́ mọ́rí ó ní wàhálà dé a ti dáràn àfìgbà tí kú pa wá sínú àjàálẹ̀ yìí kò nǹkan bẹ nínú àjàálẹ̀. Ìrírí ayé TV àwa ni bàbá.
Ọ̀dẹ́bùnmi ní lẹ́ẹ̀kan náà àwọn ẹ̀ṣọ́ méjèèjì yìí bẹ̀rẹ̀ sí ní gbọ́ àgàsọ̀ yìí bọ̀. Níṣẹ́ ni ọmọbìnrin yìí bẹ̀rẹ̀ sí ní pariwo ikú dé ikú dé. Mo ní farabalẹ̀ jọ ibi tá a dé yìí ìbẹ̀rù ò sí mọ́. Níṣẹ́ ni kò ṣọkàn akin gbàgbé gbé obìnrin ni ẹ́. Lẹ́ẹ̀kan náà mo bá tarí ilẹ̀kùn onírin yìí wùyà ní ilẹ̀kùn bá ṣí. Mo ní ìlọ́yà oníbodè àpọ̀nàdà ó yá tẹ̀lé mi la bá fò sókè yẹ̀pẹ̀ eré lẹ̀lẹ̀lẹ̀. Ọjọ́ yìí ni mo gbà yí pé tí ogun bá dé gbogbo obìnrin ni mo ń sọ̀rọ̀ àwọn dakin. Ọmọbìnrin yìí fẹ́ sáré ju èmi gan tí mo jọ́kùnrin lọ. Bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ṣọ́ méjèèjì yìí ń sáré tẹ̀lé wa. Ṣùgbọ́n nígbà tí a dé ibì kan ìṣe ni ọ̀nà bá pín sí mẹ́ta. Koríta mẹ́ta tí ń dààmú onílé tí ń dààmú àlejò. Ibo la fẹ́ yà sí báyìí tá a tún ní lọ já sínú àjàálẹ̀. Mò ń bọ̀ mi tí ì dé. Ìrírí Ayé TV àwa ni bàbá. Ọ̀dẹ́bùnmi ní òṣùpá ọjọ́ yìí ìṣe ló mọ́lẹ̀ kedere gbogbo inú igbó sì mọ́ lọ gbò. Èyí ló rọ̀ wá lọ́rùn láti sáré nínú igbó yìí dáadáa. Ibo la fẹ́ wá yà sí báyìí o. Ọmọbìnrin yìí ní ẹ wò ó ti rẹ̀ mí o. Ọmọbìnrin yìí sì fẹ́ mú di lọlẹ̀ láti jókòó. Mo ní níbo. Àwọn ará bíi kò mọ̀ gbọdọ̀ káwa mọ́ bí yìí ni mo bá fa ọmọbìnrin yìí lápá. La bá mú ọ̀nà kan nínú àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí. La bá ń sáré lọ. Bí a ṣe ń sáré lọ ọmọbìnrin yìí dúró. Ó bẹ̀rẹ̀ ó ní ó ti rẹ̀ mí. Òǹgbẹ́ngbẹ́ mi mo fẹ́ mu mi. Mo ní ha rẹ̀ kẹ̀ mọ́ jẹ́ kó rẹ̀ àti pé a lè rí omi níbí yìí. Jẹ́ ká tún sáré díẹ̀ sí i bóyá a lè rí odò kan níwájú. Ọmọbìnrin yìí ní ẹ wò ó mi ò lè sáré mọ́ o gbogbo inú ló ti ń kan mí bóyá kẹ́ ẹ gbé mi pọ̀n. Mo ní ha mélòó lára mi ìwọ lórí gbẹ̀mùgbẹ̀mù yìí tó tún kún fàyàkùn yìí èmi ò lágbára láti lè gbé ẹ sáré. Nǹkan kan ló wá yà wá lẹ́nu gbogbo ìgbà tá a fi dúró tá à ń sọ̀rọ̀ yìí ó ti yẹ kí àwọn ará bí yìí yọ lọ́ọ̀kan ṣùgbọ́n a ò rí wọn nínú kọjá ń gbé ọ̀nà ọ̀tọ̀ ni àwọn yà sí ní koríta mẹ́ta yẹn lọ́hùn-ún àbí kó sì jẹ́ wípé wọ́n ti padà ní ọ̀kan nínú méjèèjì ni ó jẹ́. Mo fa ọmọbìnrin yìí lápá a tún tẹ̀síwájú a kàn ń rìn lọ nínú igbó yìí ni a sì ń bẹ lọ́hùn ìpè kí orí gbé wa já síbi rè. Ìrírí Ayé TV àwa ni bàbá. Ọ̀dẹ́bùnmi ní ó ti ń di ọwọ́ ìdájí kí a tó wá já sí ojú títì márosẹ̀ kan. Inú wa dùn títí wípé a tiẹ̀ ti já sójú títì. Mọ́tò tó kọ́kọ́ kọjá orí eré burúkú ló wà. Kò tiẹ̀ jẹ́ mọ̀ wípé àwọn kan dúró lẹ́bàá títì. Ibo ni títì yìí ti lè kúrò? Àti pé gan ibo ni títì yìí lọ já sí? Mo ní wò ó jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ kúrò níbí yìí náà kí àwọn ará bí yìí mọ́tò lọ jáde sí wa. Làbámọ́nà a bẹ̀rẹ̀ sí ní rìn lọ lójú títì yìí. Ẹ̀yin ará lé ẹ̀ bí mi lérè yìí pé ibo ni títì yìí ti kúrò? Ibo ni títì yìí lọ já sí? Ayé ń bẹ nínú ayé nǹkan bẹ ní dúníyàn tá a wà yìí. Àmójú ẹ̀rọ mi ń ṣẹ́wọ́ sí mi lókè lọ́hùn-ún ẹ jẹ́ n gbọ́ ohun tó fẹ́ sọ. Ìrírí Ayé TV àwa ni bàbá. Mi ò mọ̀ pé àkókò ti lọ púpọ̀ lórí ètò. Ẹ̀yin ará ilé tẹ́ wà létí gbọ́. Kí ló ń ṣẹlẹ̀ sí Ọ̀dẹ́bùnmi àti ọmọbìnrin yìí lójú títì yìí? Ẹgbọ́n náà orílẹ̀-èdè olóni títì yìí. Ibo ni títì yìí ti kúrò? Ibo ni títì yìí lọ já sí? Ayé ń bẹ nínú ayé gbogbo ẹ̀ ẹ já pàdé lórí àkọ́tún ètò ní kòpẹ́kòpẹ́. Ẹ kú ojú lọ́nà. Ìrírí Ayé TV àwa ni bàbá. Àní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí gbogbo ẹ̀yin náà tẹ̀ sí ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ wo ibi funfun tí wọ́n kọ sàbọ̀nẹ́ ìyẹn subscribe sí nísàlẹ̀ yìí tó bá tún kù níbẹ̀ ẹ ti darapọ̀ mọ́ wa nù ẹ bá wa tẹ̀ ní kété tẹ́ ẹ bá ti tẹ̀ kò ní sí mbẹ̀ mọ́ ìgbà yẹn gangan lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò kẹ́ ẹ sì mọ́ gbàgbé ẹ tún mọ́ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV àwa ni bàbá. Ẹ̀yà àgbè mi ṣetán rẹ̀ ìlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rẹ̀ ìlú ìkosùn lékẹ́lẹ́kẹ́ mi ṣetán rẹ̀ ìlú ìkẹfùn mi máa fẹ́lẹ́ ìṣẹ̀lọ lọ́jọ́ tèmi mi ò nílò ọlọ́jà tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò nílò ọlọ́kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní ma wá ẹ̀yin ní ma bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ àti bẹ̀nẹ̀ wò ẹni tó bá ní mọ́kọ̀ òun ní dé bá o. Muhammadu Akóredé Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA sẹ́ríkì ọlọ́kọlọ nọ́mbà 1 máyégún gbogbo sọ̀rọ̀ mọ̀ ń dágbére lórí ètò kìí ṣe tikú kìí ṣe tàrùn ìpàdé èmi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún máa pàdé mi ò fi sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. Ìrírí Ayé TV ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n tí ń fúnni lóye.